nǹkan tí èmi rò pé ó fa ni pé number one ọ̀làjú. Belief tèmi ni pé lack of trust tí wọn gbọ́ra wọn yé nínú ilé ìyẹn gan ó lè fa kí ìgbéyàwó ó túká. ẹni tó dé sí ilé ayé nìsín àìnítẹ́lọ́rùn ojú kòkòrò tó ó jẹ́ nǹkan tó ti ń dàrin ọkọláyàrú àtàìláforítì. ìwọ kàwé èmi kàwé ẹnìkan fẹ́ ní ìtẹríba fún ara wọn tá ń pè ní ìgbéraga. so then economic situation in Nigeria náà ó dákun torí ibi tó wáyé kẹ́ ọkùnrin ti ná tẹ́nà tí ò bá ti rí ná tó wá rí ọkùnrin míì tó fún lórí owó jù báyẹn lọ yóò bẹ̀ mọ́. obìnrin a nílò owó wọn máa ń believe pé ọkọ gbé kíyàwó gbé these days ni but ó dá ọkùnrin lawọ́ láti lè máa fi sílẹ̀ pé iye tó nílé o iye tíyàwó náà nílé ẹ jọ fi ìfẹ́ ẹ jọ fi bára yín lò tí ò bá sírù yẹn bẹ̀ yẹn náà lè fa kílé túká because ọkùnrin míì máa sọ pé òun ò lówó lọ́wọ́ at the end of the day ìyàwó lè má bá fọṣọ ó ti gbàgbé owó sínú àpò orí ń bẹ̀ ṣe mọ̀ pé it's part of trust náà tí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ náà ó lè fa kígbéyàwó ó túká. àìníṣẹ́ lọ́wọ́ obìnrin míì tí ò lè gbìyànjú tó o máa ń wá bẹ́ẹ̀ tó ìtẹ́lọ́rùn ọkùnrin míì náà sì ní tó wà tó náà ó jẹ́ wípé kò tọ́jú ilé tó bó ṣe lọ bẹ́ẹ̀ nìyẹn tó débi ó pààyàn lónìí kó pààyàn lọ́la tó lè possible. ìyàwó náà dẹ̀ gbọ́dọ̀ ní nǹkan àmúṣe bí iṣẹ́ ọwọ́ kan ọjà títà ní obìnrin náà gbọ́dọ̀ máa rárá wa lọ́wọ́ ni ọkùnrin àtobìnrin.